ẹ̀gbọ́n rin mi náà mi ò fẹ́ kájọbọ̀ kẹwàá ká fojú. orúkọ tèmi ni Ògúdélé yónú gbọmọ sí Anicet Alagogo nílùú Pobe ń jáde o yẹn ní orúkọ àjàsà yìí. eré yóò mi ṣe kò ṣeré yá abẹ́rẹ́ pẹ̀lú irinṣẹ́ mi abẹ́rẹ́ ní onífúnlẹ̀ ṣeré láfi bẹ̀rẹ̀ rẹ̀ náà yẹn ní kálítà láfi bẹ̀rẹ̀ gbẹgbẹgbẹgbẹgbẹ nítorí olú ìlú orílẹ̀-àgàrà ni ò kẹlu aláwọ̀ káṣẹ̀ lu Agogo gbogbo ẹlẹ́ṣẹ̀ gbẹgbẹ títí ló wá di ibi yé à ń lo irinṣẹ́ pẹ̀lú lónìí ilé ayé fún mọ̀wámọ̀ pé àwọn kan sì ti ṣe bí wọ́n ṣe ń ṣe ìgbà tẹ́lẹ̀ ọ̀tọ̀ nítorí ìdìsí yàwá fún ọgbọ́n ètò akẹ́fùkù ní fún bíbí ayé fún gbà ayé láwọn àjọ bẹ́ẹ̀ lọ́mọ ẹgbẹ́ mi dàn mo rántí wọn àwọn kan ti kú kò sí àfúnyọ̀ wọn àfúngbórúkọ Ọlọ́run ga wọn lè àwọn kan tọ́wọ̀ yóò wọlé ilẹ̀ yìí wọ́n ṣe fàájì tí wọ́n lọ kò fẹ́ wọ̀ ọ̀nà wọn àgbẹ̀wọ̀ ọ̀nà wọn oníṣẹ́ ọwọ́ ọ̀nà wọn ẹ̀rì àjọ bẹ́ẹ̀. kàṣẹ́tì yìí mo ti ṣe pé lẹ́wọ̀ mo ti ṣe mẹ́ta fẹ́ ṣe fídíò kan ẹ máa pèlè ó ti ń di mẹ́rin wọ́n ní bá gé síná mi lọ́dún yẹn oníkọsẹ̀ nítorí kéènì ní ẹlẹ́rìí ìbílẹ̀ ní ìwúwo nípínlẹ̀ Plateau níbi lọ́jọ́ eré Agogo nǹkan èrè orin náà yóò ṣe ajúmọ̀ lórí eré ìbílẹ̀ Agogo lédè Anago ipò bẹ́yìí nǹkan èrè olúwa ẹ̀ ní Plateau níbi ó ṣe ajúmọ̀ ìyá kọ́kọ́ ṣe kàṣẹ́tì ẹ̀jẹ̀ ẹ̀wò lálọ́ ibi ẹ̀ ń pẹ̀lú studio yá náà kàn kalẹ̀ ìwọ̀n ń ta ọ̀tọ̀ nǹkan èrè olúwa ẹ̀ ó ṣe ajúmọ̀ ní mọ̀ kọ́kọ́ kan náà wò náà orí mọ̀ bẹ́ẹ̀ sọ pé Ọlọ́run mi mo ṣe bá ẹ o ìwẹ́ lọ sáni mi ò jòun ṣe mí omi ṣe bá Ọlọ́run bá mi fọwọ́ sí omi ṣe bá Ọlọ́run bá mi fọwọ́ sí ràn mí lọ́wọ́ bàbá ṣàtìlẹ́yìn mi mo ní ìfàyẹ̀wò sì dá fún mi ní ọ̀yẹ̀kú ní ikú kọ jìṣẹ́ dọ̀ mí o àlàáfíà lọ́pọ̀ kó wá mi wá ìbùkún yáyẹ kọ́dọ̀ rìn wá kó wá o. àgbàlagbà ni wọ́n ń pa òwe kan ẹ má sọkọ́ léyìn fún òwe dáhùn ìbéèrè yìí wọ́n sọ fọ́ lé ọmọ yẹ́yá bá bí ẹ̀yà alájọ a kì bímọ léṣọ ọ̀gùntàn ó yà sísọ ewúrẹ́ tí ẹ̀ ń gbádùn mi olóòtú bàbá yóò bí mi iṣẹ́ orin ní í ṣe ó líye orin kí kan fún kẹgbọ́ omi jogún ìyá mi kájẹ tí bàbá mi bẹ́yìn kò mọ̀ mí kẹ́tọ́ mi wò ara omi jogún mi fún kẹgbọ́ èkó ìtàkọ́kọ́ ni mo sọ fọ́ lé ìṣọ̀kan ẹni àwọn ọmọ Anago orúkọ ẹ̀kejì lè ẹ̀dùn ọkàn ẹbẹ̀ ni mo sọ fọ́ lé pé mọ̀tọ́gbọ́rin káàdé o Anago tẹ́ẹ̀kẹ́ tó kù wọ́n gbórin káàdé o ẹ máa fòyà ọ̀rọ̀ fọláhàn ẹ lórí kẹjọ ṣé bẹ́ẹ̀ ń gbọ́ fìtọ́ ẹ lórí kẹjọ kíní ńlá ríjọ páyì iná ìjù ló bàjẹ́ tẹ̀rẹ́ bó jẹ́ wẹ́wẹ́ gbà bẹ̀ ọmú fún ṣàtàjẹ́ ọ̀kan náà yẹ ní mọ́ padà ká sọ fọ̀rí pé Ọlọ́run ló kèrò ṣe tó dá wá sí. èrò yóò tà ń gbà láyé tó máa ìyá àdúrà mi ilẹ̀ bá gbọ́ bọ́gẹ̀dẹ̀ gbọ́wọ́ yẹ sí lókè lọ́wọ́ bá gbẹ ọ̀nà rárẹ̀. ohun èèmọ̀ fún parí ẹ̀ṣọ́ yẹ yín nìsí wọlé ilé ìyá mi mọ̀ lọ síbẹ̀ ẹ̀ bá gbọ́ yọ̀mọ̀ kálẹ̀ èdè ìsàkẹ́tẹ̀ ìmọ̀ lónìí rẹ̀ èdè nítorí ọ̀nà kìí ṣe wọn kó má mú ti ilé ìyá ẹ̀ mọ̀ ní mọ́ akọrin kan níbí kan níbẹ̀ ká sọ fọ́ ní pé aládàlúsọ ìtàn parí lọ́pọ̀ ẹ̀kẹ́ rẹ́yọ̀ sí máa sọ̀fẹ́ nìkan o mo ní aládàlúsọ ìtàn parí lọ́pọ̀ ẹ̀kẹ́ rẹ́yọ̀ sí máa sọ̀fẹ́ nìkan o lọ́ba tẹ̀ jẹ́lẹ̀
lọ bá yọ sí mọ́ fún kan sẹ́ẹ̀tì yìí pọ̀ kí mi o. ìjọ náà mi dójú láyé jẹ́ mo ṣe iṣẹ́ nítorí pé ó ní kàbá sọ̀fọ̀ ní mi sọ̀fọ̀ ní pé máa ṣe iṣẹ́ máa ní iṣẹ́ lọ́wọ́ máa kọ̀ àmọ́ pé ìwọ̀n náà pé náà alálà ni ló fi ṣẹlẹ̀ nítorí àwọn ń ṣe ayé ọdún fúnra wa ni ní ránṣẹ́ mi kẹ́lí pé mo fẹ́ ṣe ilé ẹ̀sùn ọdún lákò ní ṣàtò ìlà ọ̀dà mo ti gbọ́ ọwọ́ àdáni mo pé lẹ́fún ṣe eré yẹn lẹ́yìn yẹn lè bàbá náà ń sọ mi kẹ́lí pé ṣé mo fẹ́ n bá sọ mi kẹ́lí n kò ní iṣẹ́ lọ́wọ́ bọ́dà bá ń ṣiṣẹ́ lé kó bá ní iṣẹ́ lọ́wọ́ tó ń gbọ́ tó dóni yẹn ní wọ́n fún mi sọ́kọ́rẹ́ máa sì ní ìgbà ẹ̀tọ́ lọ́hùn ó sì bàbá náà sì ṣe mi n kò di olóògbé nítorí pé àdéhùn pé àjọṣe ṣùgbọ́n ikú ju gbogbo wa lọ ikú ju gbogbo wa lọ. orúkọ bàbá yóò ṣe ìmọ̀ ní iṣẹ́ ní ìlú Kòbẹ́lú bíyè bàbá náà ní ń pè é Adébọ̀wálé Lásìsì ní ń pè é ambassador ọmọ àtẹnumọ́ mọ̀kárí ìlú Kòbẹ́lú bí yẹlẹ aṣẹ́mọ́lù egbò ọba bàbá náà ló ṣe é ní mọ̀ ní iṣẹ́ ìlú Kòbẹ́lú bíyè. mi ń sọ fún dáná lójú fọlí kò ní pẹ́ mò ń lẹ́wọ̀ tuntun kẹ́hìn fẹ́ ṣe èèyàn sì gbọ́ àlàyé bàbá náà nánà ẹ̀ bẹ̀rẹ̀ nínú pọ̀ bẹ́ẹ̀ bàbá náà ṣe ó gbìyànjú fọlọ́jọ́ kó dé ṣùgbọ́n àwa nìyàn àmọ́ ń rò ó ní ọlọ́run ni mo ń ṣe mo fẹ́ ṣe màmá kẹlẹ́ mo bá fẹ́ ṣẹ́wò kan tá a bá fẹ́ ṣí jáde nǹkan tó ní ṣí ilé òbí òmà àgbéléwò la máa jẹ fẹ́ everybody mo sì ní ìgbàgbọ́ sọ́kà yóò lólùfẹ́ mi ọ̀yẹ́ gbogbo ibi kíbi ẹwọ̀ lẹ́yìn òbí lódò níbi gbogbo ibi ẹwọ̀ ń fẹ́ débi pé gbogbo ọjẹ́ rèzò ibi à ń lè hun rèzò ní Instagram ní o YouTube ní o ẹsẹ̀ bá ṣe mi pàdé níbẹ̀ nítorí pé ọ̀nìyàn ni máa ń wọ̀ lẹ́yìn ọ̀nìyàn kò bá sí igi lẹ́yìn ọgbà náà máa ń wò ní ẹ̀mí ń fẹ́ fún kẹ́ wà lẹ́yìn ọgbà ẹ̀mí ọgbà mi kò máa ń tó wọ́n sọ fọ́ ni pé kò bá sí igi lẹ́yìn ọgbà náà wò tí ẹ rí fọ́ ni pé ọ̀nìyàn kò bá ní ọ̀rẹ́ lẹ́gbẹ̀dẹ̀ àwa ọlọ́rin kò dáa wọ́n lẹ́gì kẹsọ́ kì í dágbó ṣe lẹ́yìn àgbàlagbà sọ omi mo ní ọ̀rẹ́ lọ́pọ̀lọpọ̀ náà lọ́lọ́rin gospel ni o mọ̀ ní ilé ọlọ́rin àpàlà ni o mọ̀ ní ẹlẹ́rìí fújì ni o mọ̀ ní káàsọ̀ ọlẹ́rìí ìbílẹ̀ omi náà ń ṣe ọ̀pọ̀ ọdún bá mi ṣe nítorí kéni omi kò jóníkàyé sí máa kóyìnra oníkan àjọwọ́pọ̀ ni àgbọ́dọ̀ jọmọ yí mọ́ra ẹ̀wọ̀ láti máa dàgbà sí nínú ẹgbọ́n náà òye. àwọn ọmọ nílẹ̀ lẹ́yìn wọ́n pọ̀ jaburata fún àpẹẹrẹ àkọ́kọ́ ní ká sọ pé mo ní alátìlẹ́yìn nínú Osolo TV ọ̀nà ẹgbẹ́ pé Kásùmù Ìṣọ̀lá ọ̀nìyàn mi àwọn yẹn lè gbọ́dọ̀ tẹ́lẹ̀ máa ẹ má sọ fẹ́ tí ń gbàbẹ̀ lọ tó mànájẹ́ mi ọ̀hún lálẹ́ ọlú Nìkọ́lá bẹ́ẹ̀ lọ ká sọ Bànàbí Falade ọ̀nìyàn báyìí fún maka ni wọ́n pọ̀ Paul Amosu àwọn ọ̀nìyàn wọn ni ká sọ àwọn bàbá àwọn yé ń bá fẹ́ ṣe ìdárúkọ wọn bàbá wa ambassador ká sọ Minis Saliu Akadiri yóò fún tọwọ́tọwọ́ dárúkọ wọn mẹ́ẹ̀ ancien lílí Kòbẹ́lú bí wọ́n pọ̀ Paul Òjó àwọn àti Òjó Clarice wọ́n pọ̀ lọ́jà burú àtàwọn ọjọ́ nìyàn olólùfẹ́ mi ká sọ Ṣáná Stefani àwọn olólùfẹ́ mi wọn náà nọ́mbà ìtẹ̀mí yẹn lè pè mí sí àkọ́kọ́ MTN 96 91 53 93 lẹ́ẹ̀kan sí 96 91 53 93 káàsọ̀ move 98 07 34 69 98 07 34 69 one time ni ẹsẹ̀ mi kò fẹ́ lílẹ̀ ẹ bá ti lọ ti yá ni kò sí bí n kò lè lọ láti lọ ṣiṣẹ́ orúkọ ẹni mi ń pèlè Ogoudele Anicet Alagogo àdìo lílé Kòbẹ́lú bí. Osolo TV ìmọ́lẹ̀ gbogbo ọmọ Anago.